a máa ń lack a máa ń kókù díẹ̀ káàtó kí ló ta máa ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ wa pàápàá jùlọ àwa tí wọ́n tọ́ dáadáa mọ bó ṣe tọ́ wa kí ló ta máa ń ṣe bẹ́ẹ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ó ṣe pati $10,000 $15,000 pati ọmọdún kan ó ń ṣèkómọ rẹrẹrẹ ẹ máa pelére ẹ máa ṣọ ẹ máa ṣe gèlè ẹ máa wọ góòlù ẹ máa ra góòlù ẹ máa ra kíní kan fọmọ kékeré ọmọ tí ò tiẹ̀ mọ̀ pé ẹ ṣe nǹkan kan fóun fọ́tò àti fídíò nìkan ló máa rí kò ní mẹ́mórì mọ́mọ́dàgbà gan kàn án yín iṣẹ́ ẹ ṣe jẹ́ ká fi owó yẹn ká invest ẹ̀ fáwọn ọmọ wa káwọn ọmọ yìí lè ṣàlùbáríkà kó má bàa ṣerú ẹgbẹ́ kó má bàa end up láti máa flip bọ́gà kó má bàa end up láti máa gbogbo iṣẹ́ táwa ṣe tí ò ṣàlùbáríkà rere káwọn ọmọ yẹn má bàa ṣe é má jẹ́ ká máa fi destiny àwọn ọmọ wa sí in their own hand. We can help support their destiny. We are in especially àwọn táwa nílùú òyìnbó. We are in a community that helps, yes. Won't help ọmọ, yes. Environment ó wà well planned in such a way that a need àti mọ̀yàn tọ́mọ bá mọ̀wé tọ́mọ ṣe dáadáa tọ́mọ rìnrìn dáadáa bó ṣe yẹ kó rìnrìn ayé ẹ̀ chances wípé ayé ẹ̀ máa da ó high but taba to help. Gbogbo owó tá à ń fọ́n ká tá à ń sọnù à ń sanwó nù akọni dáwó sínú bí àwa la kàn ara wa là ń ṣe pátí fún. Ẹ ti jẹ́ ká invest ẹ̀. Ẹ jẹ́ ká wá nǹkan gidi invest fáwọn ọmọ wa. You can imagine ọmọ tó tọ́ dáadáa tọ́nà ń bẹ tọ́ torí tọ́ tọmọ yẹn pé 18 àbí 25 tó kọ̀ déédéé lọ liquidate account kó pọ́n ọmọ ẹ̀ jókòó pé wá o mo ti ń ṣiṣẹ́ o mo ní £20,000 níbì kan o mo ní $20,000 níbì kan fún ẹ tí mo bẹ́ẹ̀ save ya jẹ́ ká lọ rà lé. You think that child will not love you? You think that child will not appreciate you? You think that child will not respect you? If truly we are intentional about our children, we love them. And I know we love them. But let us be wise. Let us be intentional. Then, owó tó bá dilẹ̀ lèṣù ń lò. Owó tó dilẹ̀ ni èṣù ń lò. Ẹ jẹ́ ká occupy pàápàá jùlọ àtàwọn táwa Nàìjíríà. Ẹ jẹ́ ká occupy àwọn ọmọ yìí. Ẹ jẹ́ time wọn, ẹ jẹ́ ká load ẹ̀. With extra curriculum activity tó dáa tó ṣe wọ́n láǹfààní. Ẹ jẹ́ ká load ẹ̀. Ẹ má jẹ́ kó ní gbogbo time fọ́rẹ̀ẹ́. Kó ní gbogbo time fún game. Kó ní gbogbo time láti wà lórí phone fún TikTok. Orí TikTok làwọn ọmọ yìí máa wà. Tẹ́ bá gbọ́n àwọn ọmọ yìí láyé orí TikTok kò ń sún wọn kò rẹ̀ wọ́n. Orí géèmù lọ máa wà kúra kò ń sún wọn kò rẹ̀ wọ́n. Àwa ló máa ń sún ló máa ń rẹ̀. Bó tá bá ti occupy time wọn. Èyí tó ṣe football èyí tó ń lọ swimming èyí tó ń ṣe boxing èyí tó ń ṣe karate èyí tó ń ṣe extra lesson ọmọ olóyìnbó mélòó ló ń ṣe extra lesson kí táwa Yorùbá máa ń ṣe kí táwa Nigerians máa ń ṣe báyìí síbẹ̀ táwa wà kékeré àtìyàwó anúwò àtìyàwó olówó a máa gbàpò tí sórí àlọ́ lẹ́sìn àtàmọ̀wé o wọ́n fi occupy time wa ni ní time for anything ní time ní gbogbo àwọn gadget tó wà lákòókò ń sìn kò ṣàmọ ní àlùbáríkà dáadáa gbogbo social media gbogbo géèmù kò fi bẹ́ẹ̀ lálùbáríkà rere tó ń ṣe òun làwọn ọmọ wa ṣe ń ya dáadáa nítorí occupy their time kí ló táwọn òkè ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ wa I know that pápá jùlọ àwa tá à ń gbé nílùú òyìnbó extra lesson ó wọ́n tá bá wo pounds tá bá wo dollars tá bá lo euro tá bá wo gbogbo owó tá bá convert ẹ̀ ó wọ́n òun ni mo ṣe ń polówó book flight academy
gbogbo owó ta fi ń ṣe èdòrémí gbogbo owó ta fi ń gbẹ́nu sí àbí kí ni ó tó ń rè nísìn ta fi kí ni dáàdì mi aláàjì sọ iná tó ń rè ní kí ni slang tálájì sọ tó ń rè ní ganu sí gbogbo owó ta fi ń ganu sí nǹkan tí ó kàn wá ta fi ń ganu sí àwọn oúnjẹ tí ó ṣe àwọn ọmọ ìlálùbáríkà ẹ wá sí Book Flight Academy online tutorials ní náírà lẹ fi máa sanwó by the time tẹ bá fi ṣe exchange rate finishing ni every month ṣé ká occupy time àwọn ọmọ yìí ẹ jẹ́ kó ṣe coding ká ti lé foundation máa ń matter ṣé ní gbogbo àwọn ọmọ tó ń ṣàlùbáríkà àárí Ronaldo àárí Messi àárí Anthony Joshua ẹ ló béèrè ẹ ló wo ìpínlẹ̀ wọn they invested their time well ló ṣe ya kọtọ yá yẹn wọn ò fi time wọn wà lórí social media wọn ò fi time wọn wà lórí fóònù wọn ò fi time wọn máa wo TikTok àwọn òbí wọn dẹ̀ náwó elógbó history gbogbo àwọn Ronaldo gbogbo àwọn tó ń ṣàlùbáríkà dáadáa tá a sọ I want my son to be like this I want my daughter to be like this èyí tó fi time ẹ̀ kàwé ń fi time kàwé ewu àwọn ọmọ tó máa ń sọ pé wọ́n ṣe dáadáa 8-15 wọ́n ti wọ uni wọ́n ń sí lórí social media 247 wọ́n ń play game 247 àwọn ọmọ yóò ní time wọn oh God àwọn ọmọ yóò ní time wọn ẹ jẹ́ ká ṣàánú àwọn ọmọ wa yìí ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ṣe kákọ̀ ló máa gba shift ganu sí God bless you Michael wọ́n ṣe kákọ̀ ló máa gba shift kákọ̀ máa kó shift ní time tẹ́wọ́ tẹ̀ wá kó shift ní time fáwọn ọmọ ẹ̀ register wọn sí Book Flight Academy online tutorial ni wọ́n wà nílé ẹ̀yin ti lọ́bi iṣẹ́ wọ́n ti mọ time ẹ ti máa monitor wọn ṣó ti mọ time tó máa login wọ́n ti login online tutorial ni wọ́n ṣe maths wọ́n ṣe English wọ́n ṣe coding wọ́n ṣe chess bó jẹ́ ọmọ ẹ̀ mọ̀wé bó jẹ́ chess lásán lọ́mọ ẹ̀ ń ṣe chess ó ṣe fún 1 hour wọ́n fún assignment then you can go online and see the progress of your child if you are a parent that doesn't have time. We owe it to these children for ya dáadáa we owe it to ourselves ká lè jèrè wọn. It was be intentional. Ẹ má jẹ́ ká fi àwọn ọmọ ilé pé ìlú òyìnbó bá wa tọ́ wọn. Ìlú òyìnbó yìí ò lè bá wa tọ́ wọn. Kò lè bá wa tọ́ wọn. Àwọn a máa ń fọ àwọn apájú àwọn ta travel. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà náà tẹ́ busy. Àwọn ọmọ yín wọ́n lè lọ sí Book Flight Academy. Just come to my WhatsApp. Come to my DM. I will send you the link. Let us be intentional parents. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwọn ọmọ yìí. Ẹ jẹ́ ká ṣàánú ara wa. Pàápàá jùlọ àwọn aráàlú òyìnbó gbogbo wàhálà táwọn ará wa àwọn ọmọ wa pàápàá jùlọ àwọn ọmọ Nàìjíríà wa tó ń dálẹ̀ àwọn ọmọ dúdú wa tó ń dálẹ̀ ń lo òyìnbó kò dáa ó ti pọ̀ jù. Ẹ jẹ́ kó ní kálukú tọ́jú àwọn ọmọ ẹ̀ dáadáa. Ẹ má jẹ́ ká sọ bó ṣe tó àwa nù. Àwọn òbí wa ò bá yà wá jẹ́ báyìí. Wọn ò ṣe wá báyìí. A wúlò fáwọn òbí wa. Ọ̀pọ̀lọpọ̀ wa amòye tá à ń fáwọn òbí wa a gbọ́dọ̀ gbọ́ fọ́nkọ́ làwọn òbí wa àyà wa máa la gàràgàrà ni a máa sáré kolobákolobà kiri nítorí bó ṣe tọ́ wa ní bí ká tá ọmọ ìdáadáa jèrè wọn náà ká sọmọnu ọ̀pọ̀lọpọ̀ ti sọmọnu sílùú òyìnbó àbámọ̀ ti wá sílùú òyìnbó. How can I have a personal conversation with you? Please, Moto Ajasa, you need to send me a WhatsApp chat and send me a comprehensive voice note or chat. Don't say hello, hi, kiniko, and I'll reply. Hey, John, to your long. Oriyomi, Amusati. Iyawo Oriyomi, ẹ má gbọ́kọ̀ mi ọ̀gá. Nígbà tẹ́ gbọ́ pé ọmọ yín kọ orin ìbò lẹ ṣe fíìlì gan. Àwọn èèyàn ló máa ń sọ fún mi. Tẹ́mi bá ti wà nínú ilé àwọn èèyàn máa sọ pé ṣé mò ń gbọ́ orin tó ń kọ máa ní mi ì bá pàdé rí ṣùgbọ́n àwọn èèyàn kan máa sọ fún mi ní ilé ṣùgbọ́n fọ́nì tí mo kàn rí nínú ọ̀rọ̀ rẹ̀ ni pé tí bá ti wà ní inú ilé náà mi wọ́n wà yín bàbá mi ta ló ń wà mí wọ́n wá sọ pé
Oriyomi ń wá yín àní tí ń ránṣẹ́ sí mi ni lọ́ba ni ẹ rí i pé ń wá yín ẹ lọ gbẹnu wọn dápọ̀ wájú mi jàre bàbá àjàgbé mọ̀ pé kó wájú mi akẹ́kọ̀ọ́ sá máa gbé ọ̀rọ̀ sí ọ ní ẹnu tèmi kàn rí ní. èyí rò pátẹ́gùn ní gbọ́rọ̀ sí lẹ́nu ẹ̀yin ni ìyá àpèkẹ́ bẹ́ẹ̀ sàn kí lẹ̀ ń tà máìmáì elépo ròdòdòdò ni àbí máìmáì olóròró àti elépo àtolóròró. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ṣe máa kiri rẹ̀ máìmáì olóròró máìmáì elépo ròdòdòdò ok kiri méjèèjì papọ̀ ni máìmáì olóròró àti elépo ròdòdòdò bàbá rẹ̀ ń kọ́. bàbá rẹ̀ ti kú. bàbá rẹ̀ ti kú. ọmọ mélòó lẹ bí fún bàbá rẹ̀ kí bàbá rẹ̀ tó kú. èmi náà mọ̀ pé ẹ̀sùn fún lálẹ́ ó nìkan lẹ bí fún bàbá rẹ̀ ọmọ ọdún mélòó ló wà nígbà tí bàbá rẹ̀ kú. ọmọ ọdún méjì. ọmọ ọdún méjì ló wà nígbà tí bàbá rẹ̀ ọmọ ọdún méje bàbá rẹ̀ kú gun òpẹ́ pọ̀ ọmọ ọdún méjìlá ní báyìí ọdún 5 rèé tí bàbá rẹ̀ ti kú irú kú ò ló pa bàbá rẹ̀. àwa ti kú lọ́dọ̀ rẹ̀ kí nǹkan yóò tó ṣẹlẹ̀ sí i. ó ló sẹ́ pé ọmọ ẹyọ kan péré lẹ́bí fún bàbá rẹ̀. ó máa ń nà. máa ń nà ní ẹ kàn gbọ́ kó kú ni kò l'accident ó kàn kú ìpẹ̀lẹ́. ilé tuntun. ilé tuntun àárín ìgboro níbẹ̀ yẹn. ẹ ní láti wá ṣọ́ọ̀bù sí àwọn ibìkan tó tún súnmọ́ ibi tí kì í ṣe irú ibẹ̀ yẹn. ìjọba fẹ́ gbé máìmáì tí ọmọ yìí ó ti kú ọlọ́run fẹ́ kí máìmáì rẹ̀ kúrò ní lẹ́vù ibi tẹ́ ẹ ti ń ta yẹn ló fi dárúkọ wa ọlọ́run fẹ́ kó kúrò ní lẹ́vù ibi tẹ́ ẹ ti ń ta yẹn ló fi dárúkọ wa ẹ kẹ́ wá di gbajúmọ̀ oní máìmáì yàtọ̀ sí máìmáì tẹ̀ ń tà tẹ́lẹ̀ ṣé ẹ mọ máìmáì ṣe gidi èyí ṣe máìmáì yóò kúrò ní máìmáì inú ọ̀rá o èyí ṣe ti irú inú ọ̀rá rẹ̀ yẹn o ìta lọ́lẹ́yìn lẹ́ẹ̀pọ̀n tẹ́ gba ẹni tí ọmọ pọ̀n tẹ́ mọ̀ sanwó fún un tí ó pọ̀n tí ó fáyìn tí wọ́n pàkéjì ẹ̀ tó bá ti fẹ́ jẹ mọ́ínmọ́ín wọ́n wakọ̀ wádọ̀ yín wá ra mọ́ínmọ́ín ìmọ̀ sí mọ́ínmọ́ín rẹ̀dẹ̀rẹ̀dẹ̀. Ìyàwó ìyá mi ẹ̀mọ̀ jọ ìyàwó ìyá mi yóò ìyá mi àmọ́ ìyàwó ìyá mi ẹ̀mọ̀ jọ ìyàwó ìyá mi yóò ìyá mi àmọ́ ìyàwó ìyá mi ẹ̀mọ̀ jọ ìyàwó ìyá mi yóò ìyá mi àmọ́ ìyàwó ìyá mi ẹ̀mọ̀ jọ ìyàwó ìyá mi yóò ìyá mi àmọ́ ìyàwó ìyá mi ẹ̀mọ̀ jọ ìyàwó ìyá mi yóò ìyá mi àmọ́ ìyàwó ìyá mi ẹ̀mọ̀ jọ ẹ̀yìn mi yóò lóró ẹ̀mí lè gbòòrò dẹ́gbà tàbí ọmọ ẹ̀ ìyàwó ìyá mi yóò. àkọ́kọ́ nìyẹn bísínẹ́sì tí ọmọ yín ti dá yín lókòwò torí pé ó dárúkọ wa ó ti change the story yín torí pọ́lọ̀ ń forúkọ wa sí lẹ́nu. nípa tọmọ yín ọmọ tó máa ń bá ṣe rìkọ́dì yẹn mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ súnmọ́ mi ó káre láì ó ṣe gan ni ìwọ náà orí ẹ̀ ọkàn kè ìwọ náà ó ṣoríire ìwọ ló lọ́rùn lò tá a fi education from now to university level. ìtumọ̀ ìbò tí mo sọ ni pé mo ti gbà á gẹ́gẹ́ bí ọmọ mi látòní lọ èmi ni wọ́n sì máa sanwó iléèwé rẹ̀ títí tí ó fi jáde yunifásitì. mo mọ̀ pé òun ò yé yín tẹ́lẹ̀ ó ti yé yín báyìí so àwọn nǹkan tí a wá láṣẹ yẹn yóò mọ̀ pa owó wọlé fún dáadáa then owó mọ́ẹ́mọ́ yín tẹ bá follow package tá a bá fún yín òun ló máa pay yín but pending the time tá a bá máa parí ẹ má gba àwọn ẹ̀kọ́ mọ́
ẹ̀sìn mọ́ gbàwé máìmáìmọ́ mímọ́ ká tó bẹ̀rẹ̀ yẹn ká tó parí gbogbo ti pákéjì yẹn àgbà ṣọ́ọ̀pù àti gbogbo yẹn wọ́n máa fún yín 100,000 báyìí. So ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamzat jákèjádò àgbáyé, I want you to support me on this girl. I want us to help her. I want to be proud of her in a very short time, by God's grace. I want us to be proud of her. I need your reason tí mo ṣe ní kó pè yín wálé nìyẹn. So kí ni ẹ ní láti sọ? Ẹ sọ̀rọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín alájí. Ẹ̀yin ló ní dídàkudà. Ẹ̀yin ló dẹ̀ ní kúkú yà. Mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ. Ẹ má sọkún. Mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Torí pé mi ìlú mi fò pé gbogbo tó ṣẹlẹ̀ yìí mi ìlú mi fò pé ó lè ṣẹlẹ̀. Ọkọ mi gan ló sọ pé kí n lọ fi sí private pé nígbà tí ó mọ ìwé kankan ní public tí mo fi sí ẹni tí mo wá fẹ̀yìn lọ́wọ́ ní kí n lọ fi sí private pé mo máa sanwó ẹ̀. Nígbà tí ìbàdàn ṣe ń ṣe díẹ̀ náà lásàmù sanwó sùn yẹn ní Monday ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín. Sọmọ ó tiẹ̀ ní òun fẹ́ ká change the school o. So ẹ bá mi wá school mi tó bá fẹ́. So ìyẹn owó school ọ̀kan ni wọ́n. Ọlọ́run ó sì bá wa sí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun. Idris bá mi ṣe é fún wọn fẹ́ tó lọ. Bóyá kí n máa lọ. Lágbọ́rọ̀ Ọlọ́run á jèrè àwọn ọmọ wa o. Àwọn ọmọ wa ya dáadáa o. Wọn ò ní dọmọ ìjọba o. Wọn ò ní dọmọ ọlọ́mọ o. Wọn ò ní rámáyé o. Wọn ò ní dìdàkudà nílùú òyìnbó. Káyé wa lè dá, káyé àwọn ọmọ wa lè dá, kí líléèdì wa lè dá. Lọ́pọ̀lọpọ̀ wa ṣe sacrifice. Kò ṣe pé bí àyà ń jẹ wá Nàìjíríà àbí àríṣe Nàìjíríà ni a ṣe relocate. Àwa ní jẹ̀bi lórí àwọn ọmọ ẹ̀. God bless you. Àwa ní jẹ̀bi lórí àwọn ọmọ ẹ̀. Ogun bá ti mọ̀, ǹbá má ti má ọmọ yìí wá, ǹbá má ti bímọ síbí. Lágbọ́rọ̀ Ọlọ́run kò ní jẹ́ tiwa. Àwọn ọmọ wo ò ní di ọmọ ìlú òyìnbó. Wọ́n á wúlò fún wa, wọ́n á tọ́jú wa. Because mo máa ń wo fídíò táwọn èèyàn máa ní àwọn ọmọ ìlú òyìnbó, wọn ń tọ́jú òbí, wọn ń wúlò fóbí, wọn ń ṣe gbá, wọn ń ṣàwo. Sincerely, I do not believe in that. Èmi rí àwọn ọmọ òyìnbó, mi ì sọ ọmọ tiwa o, àwọn ọmọ òyìnbó tó ń tọ́jú òbí, tó wúlò fóbí. Ṣọlẹ̀ báwo ni? Àwọn ọmọ òyìnbó jẹ́ ń pè ní comment Ṣọlẹ̀. Ó ṣe Ṣọlẹ̀. Èmi rí àwọn ọmọ òyìnbó fi nọ́mbà sí Ṣọlẹ̀. Ẹ pẹ̀lẹ́ olórí ẹ káàsán. Èmi rí àwọn ọmọ òyìnbó, mi ti sọ àwọn ọmọ èèyàn dúdú o, tó wúlò, tó ṣe dáadáa, tó tọ́jú òbí, tó ṣàlùbáríkà fóbí. Ó lọ ń ṣàánú wa. Ẹ jẹ́ káwa náà, ó kù sọ́wọ́ àwa náà. Ẹ jẹ́ ká tún àwọn ọmọ wa dáadáa ká lè jèrè wọn. Ṣé mi pé Nàìjíríà easy láti tọ́ ọmọ in the sense that ọmọ tó ò bá tọ́ nínú ilé wọ́n á bẹ̀ tọ́ láti tà. Hey!
ilé nílùú òyìnbó àwọn ìta ìlú òyìnbó gan rẹ́dì láti bà yí ọmọ yẹn jẹ́. Ẹjọ́ àwa Nigerians a máa ń lack a máa ń kókù díẹ̀ káàtó kí ló ta máa ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ wa pàápàá jùlọ àwa tí wọ́n tọ́ dáadáa mọ bó ṣe tọ́ wa kí ló ta máa ń ṣe bẹ́ẹ̀ tá bá dé ìlú òyìnbó. Èmi ti ráwọn èèyàn wọ́n ń gbé ìlú òyìnbó yìí tí o bá sọ èdè sọ́mọ wọn wọ́n máa ní irọ́ má sọ èdè sọ́mọ mi jọ má sọ Yorùbá sọ́mọ mi má sọ òyìnbó sí i kí ló ta máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú kí ló ta máa ń hùwà bẹ́ẹ̀ yẹn kí ló dé tí à ń fẹ́ kí àwọn ọmọ wa kó gbọ́ èdè wa kó mọ àṣà wa àwọn nǹkan tó máa ń jẹ́ kó mọ wúlò nínú òyìnbó nìyẹn. Kí ló dé Deborah kí ló dé táwọn aráàlú òyìnbó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn àpapọ̀ jùlọ àwa Nàìjà ẹ jẹ́ ń sún kìíní ìṣẹ́ má rí gbogbo irun mi tó ti pa ẹ̀ ẹ jẹ́ ń sún. Ìyàwó Kúrúsì, ìyàwó Tàmádì, ìyàwó Málíkì, ìyàwó Táífù, àyíyàn wàsówàsó, tó dùn tó lóyè. Ìyàwó Kúrúsì, ìyàwó Tàmádì, ìyàwó Iyawo, Iyawo àmúkàní. Oriyomi olólùfẹ́ Oriyomi ní wọ́n fẹ́ kókó tí mi lẹ́nu ó ń dá mi lẹ́rù ó wà lé mi láyà ìyàwó Oriyomi ẹ̀mọ́ gbọ́kọ̀ mi ò. Ògo. Kọ́kọ́ fún mi ní ṣáàkú àwọn alákọ̀ọ́kọ́ yẹn ọ̀yà gbóhùn sókè. Ẹ̀yin mi olówó Okay. mẹ́mẹ́lẹ́ pòròdò ẹ wá rà lọ́wọ́ màá mọ́dà mi àpèkẹ́ mò ń sọ̀rọ̀ ìyàwó Kòdósì ìyàwó Sàmádì ìyàwó Iyawo Oriyomi àmúsàtì Oriyomi olólùfẹ́ mi Oriyomi ni wọ́n fẹ́ ó kó sí mi lẹ́mìí ó ń dá mi lọ́rùn ó wà lẹ́mìí láyà ìyàwó Oriyomi ẹ̀mọ́dọ́kọ̀ ẹ̀yin mi olóróró mẹ́mẹ́lẹ́ pòròdòrò dẹ́wà dà lọ́wọ́ máa ń mọ́ta ní àpèkẹ́ mò ń sọ̀rọ̀ ìyàwó Kòdósì ìyàwó Sàmádì ìyàwó Oriyomi àmúsàtì Oriyomi olólùfẹ́ mi Oriyomi ní wọ́n fẹ́. Dúró kó tó mọ̀ fún Oriyomi. Àwọn wo ló mọ̀ dárúkọ náà? Sàmádì àti Kúdùsì. Oriyomi. Máa gbọ́, àwọn èèyàn láwọn tiẹ̀ mọ̀ Oriyomi. Táwa ni Sàmádì àti Kúdùsì. Àwọn ọmọ kọ́sítọ́mà. Àwọn ọmọ. Olórí ibú wo lọmọ wò ní sọ̀rọ̀? Àwọn ọmọ kí ni? Àwọn ọmọ Sólómọ̀. Níbo? Ibo náà ń gbé? Ibo náà ń gbé? Òkè ń bẹ̀rù. Ẹ̀bá rẹ̀ tó wá mẹ́ṣẹ̀ wọ́n ṣé ò fẹ́ wọn ni? Ó ní lẹ́yìn mi. Ọmọ kéékèèké la Sọ́lọ́wọ́ yà wọ̀ bọ̀ báwọn bọ̀ Sọ́lọ́wọ́. Sọ́lọ́wọ́ ló fẹ́ gba ìyàwó Oriyomi lọ́wọ́. Ó yá bọ́ bí báyìí. Ẹ kú ọ̀bẹ onìkan ló fẹ́ wò. ṣé wọ́n Sọ́lọ́wọ́? Eléyìí fáyìn o fáyìn bọ̀ ẹ̀lẹ́lẹ́ o mo dáràn. Má fẹ́ bí. Aláàtí dé. Ẹ̀yin mi olóróró mẹ́mẹ́lẹ́ pòròdòrò dẹ́wà dà lọ́wọ́ máa ń mọ́ta ní àpèkẹ́ mò ń sọ̀rọ̀ ìyàwó Kúdùsì ìyàwó Sàmádì ìyàwó Oriyomi àmúsàtì ìyàwó Oriyomi ẹ̀mọ́dọ́kọ̀ mi.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tiyín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.